ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn olólùfẹ́ orin fújì ni wọ́n ń kan sára sí ọ̀gá ńlá onífújì ìyún Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá, ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma, tí wọ́n sì ń kan sára sí pé oníwà ìrẹ̀lẹ̀ tí kò fẹ́ wàhálà àti èèyàn dáadáa ní ọkùnrin ọ̀hún, lórí ìkéde tó ṣẹ̀ṣẹ̀ ṣe àti ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ nípa wàhálà tó ṣẹlẹ̀ láàrin òun àti ọmọ ẹ̀ nídìí iṣẹ́ fújì ìyún Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tí gbogbo ayé mọ̀ sí Táyé Currency, tí wọ́n sì ń yin Pasuma pé bó ṣe yẹ kí àgbà àti bàbá dáadáa máa ṣe ni Pasuma ń ṣe, àti pé bí irú Pasuma bó bá tún pọ̀ sí lágboolé fújì ó ṣeé ṣe kí àlàáfíà, ìrẹ́pọ̀ àti ìfẹ́ kó túbọ̀ pọ̀ jù báyìí lọ láàrin àwọn onífújì. Ẹ rántí pé láti nǹkan bí oṣù kẹjọ ọdún tó kọjá, ó ní gbàsgbòs gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò yìí ló ti ń ṣẹlẹ̀ lágboolé fújì láàrin Pasuma àti Táyé Currency, nígbà tí Táyé Currency tó kéde síta pé kí ẹnikẹ́ni kó má ṣe pé òun ní ọmọ Pasuma mọ́ nítorí pé kò tó òun bí lọ́mọ, àti pé ọ̀gá ló jẹ́ fóun, ó lóun ò kọ́ṣẹ́ lọ́dọ̀ Pasuma, àti wípé bó bá jẹ́ pé bóun ṣe ń kọrin bíi Pasuma tóun ṣe bí ẹ̀ làwọn èèyàn fi ń pòun lọ́mọ ẹ̀, ó ní ṣèbí Pasuma náà ṣe bí ọmọ fún Alhaji Abbas Abdulkudus Akande, ẹni tí gbogbo ayé mà tó Obesere. Ó ní àwòkọ́ṣe Obesere náà ni Pasuma ṣe gẹ́gẹ́ bóun ṣe ti Pasuma. Ó ní kí ló dé tí wọ́n pe Pasuma ní ọmọ Obesere. Ọ̀rọ̀ yìí ni Pasuma àtàwọn olólùfẹ́ rí bí àrífín, tó sì jẹ́ pé látìgbà náà ní ìjà ló ti bẹ̀rẹ̀ láàrin àwọn olólùfẹ́ Pasuma àti Táyé Currency. Bẹ́ẹ̀ ni Pasuma àti Táyé Currency náà, àwọn náà sún sẹ́yìn fúnra wọn, tí Táyé Currency tó sì tún máa ń fi gbogbo gbàjúpọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí Pasuma. Ṣá o, lẹ́yìn oṣù díẹ̀ tí wọ́n ti fi ṣe wàhálà yìí lásìkò tí ọdún ìtúnu ààwẹ̀ àwọn mùsùlùmí tó kọjá ń bọ̀, ìní ọ̀rọ̀ náà parí ní ìlú Mecca lórílẹ̀‐èdè Saudi Arabia, lásìkò tí Pasuma àti Táyé Currency tán lọ ṣe hájì kékeré táwọn mùsùlùmí ń pè ní umrah. Níbẹ̀ sì ni Táyé Currency ìyẹn ló ti lọ dọ̀bálẹ̀ gbalaja fún Pasuma nínú yàrá ilé ìtura rẹ̀ tó ń bẹ́ẹ̀, tó sì lóun ti gbà pé bàbá òun ló jẹ́ báyìí o, àti pé kó fi orí ẹ̀ṣẹ̀ òun jẹ òun. Látìgbà náà lọ̀rọ̀ ti parí, tí Pasuma náà jẹ́ kó dìímọ̀ pé káwọn olólùfẹ́ òun kan dáríjì Táyé Currency. Ṣùgbọ́n lọ́jọ́ àbámẹ́ta tí í ṣe sátidé ọ̀sẹ̀ tó kọjá yìí, ìní Pasuma tó túbọ̀ gbé ìgbésẹ̀ síwájú sí i láti jẹ́ kí àlàáfíà jọba lásìkò tó lọ kọrin níbi ayẹyẹ ìṣí ilé ìtura kan lágbègbè Ìdí-ìrókò ní ìjọba ìbílẹ̀ Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn. Ìní Pasuma ló máa kéde fún àwọn olólùfẹ́ pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n fa Táyé Currency mọ́ra. Ó láwọn ti parí ẹ̀ pátápátá, àwọn ti parí ọ̀rọ̀ náà, kí gbogbo àwọn èèyàn kan jẹ́ kí n tó lọ kó tán o, ká jẹ́ kí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ kó dohun gbàgbé, ká sì fa Táyé Currency mọ́ra. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé bí wọ́n ṣe ń fa Currency mọ́ra náà kó má gbàgbé ọmọ òun tó tún wà níbàdàn náà, ìyẹn Alhaji Tirimiziu Alamugbọ́lágadé ẹ̀tì ògbà yìí màsí Tirilẹ́dà. Oníkàtúbọ̀ kó máa fà lọ́wọ́ sókè ká máa ṣàtìlẹ́yìn fún un, tó sì jẹ́ kó di mímọ̀ pé òun ti wá doníyàwó méjì báyìí o, èèyàn pé Táyé Currency àti Tirilẹ́dà wọ́n ti di tòun báyìí láti ilẹ̀ Ìbàdàn. Ṣá o, Táyé Currency náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Pasuma náà sọ yìí o. Nínú fọ́nrán tiẹ̀ tó gba orí ẹ̀rọ ayélujára náà, ìlú náà ti ń kéde fáwọn èèyàn pé ogun ti tán, ọ̀tẹ̀ ti tán, òun ti bẹ ọ̀gá òun, àwọn ti parí ẹ̀ ní Mecca ní ilé Olúwa, àti wípé kò sí olórin fújì kan tó ń pọ̀ Pasuma létò òun, tó sì ní kò sí ẹni tó fẹ́ràn Pasuma náà olórin fújì tóun. Olédè àìyedè inú ṣẹlẹ̀ láàrin àwọn, ṣùgbọ́n tí Táyé Àkàndé Adébísí tí wọ́n tún ń pè ní Àpésìn tàbí bàbá Honorable tó wá ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ Pasuma tó olólùfẹ́ tiẹ̀ pé ká gba àlàáfíà láàyè o, ká sì jẹ́ kí àwọn máa fi ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan bára wọn gbé lọ.